Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ti fi ẹ̀dùn ọkàn wọn hàn nípa kíkọminú fún gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara lórí bí ó ṣe bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, tí wọ́n sì ń tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ wípé ogun òṣèlú tí ó ń bá jà ló sún dé kí ó tọ ọ̀nà ìṣòro tí ó ń bá fínra lọ́wọ́lọ́wọ́. Akọ̀wé alukoro ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ Ìní Ẹ̀mẹ́mọ̀bọ̀n sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde rẹ̀ tí ó gbé síta ní ọjọ́ Ìṣẹ́gun wípé rògbòdìyàn tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ló tú àṣírí pínpín yẹ́lẹyẹ̀lẹ ètò ìjọba àwarawa, níbi tí àwọn alágbára ènìyàn ti ń fi ọwọ́ agbára àti irinṣẹ́ ìjọba àpapọ̀ kọlu àwọn alátakò tí wọ́n sì ń run wọ́n pátápátá. Ìròyìn ló ṣe àfihàn rẹ̀ wípé lẹ́yìn ìgbà tí gómìnà Fubara lọ ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ní ìlú Àbújá ní ọjọ́ Ajé, ni ó kéde bíbọ́ọ̀dì rẹ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Port Harcourt pẹ̀lú àwọn ènìyàn tí ó ṣẹ̀ṣẹ̀ yàn sípò àti àwọn alátìlẹyìn rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló ti sọ pé ìpinnu tí àwọn ṣe yìí kò ju pé àwọn fẹ́ ti ààrẹ Tinubu lẹ́yìn kí àwọn sì tún fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìṣèjọba rẹ̀, àti pé àwọn kò rí ààbò tí àwọn fẹ́ gbà láti inú ẹgbẹ́ òṣèlú PDP. Akọ̀wé alukoro fún ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ wá tún ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé bóyá Fubara ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ tí wọ́n máa so ara wọn pọ̀ mọ́ ẹni tí ó ní wọn lára. Ẹgbẹ́ òṣèlú PDP wá ṣàlàyé wípé gómìnà Fubara àti gbogbo àwọn tí wọ́n jìjọ bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ gbé ìgbésẹ̀ tí ó wù wọ́n, àti pé kò ní di ọjọ́ iwájú kí wọ́n tún wá fi ẹ̀sùn kan ẹgbẹ́ àwọn tàbí wọ́n kọ àwọn sílẹ̀ tàbí wọn kò dáàbò bo àwọn. Wọ́n tún wá tẹ̀síwájú nínú àlàyé wọn wípé ṣe ni ó yẹ kí gómìnà máa yin àwọn àti gbogbo ènìyàn tí wọ́n dúró tì í nígbà tí ó wà nínú ìṣòro títí di ìgbà tí ó fi borí ìṣòro rẹ̀, ṣùgbọ́n àwọn gbà á ládùúrà wípé kí ó má kábàámọ̀ ìwà níní ìfẹ́ òjijì sí ẹni tí ó mú sínú ìgbèkùn. Àwọn tún rí i pé ìpínlẹ̀ Rivers ti bẹ̀rẹ̀ sí ní ìrírí ṣíṣe ségesège ìjọba àwarawa nípa bí ènìyàn kọ̀ọ̀kan ṣe tóbi tí wọ́n sì tún lágbára ju ẹgbẹ́ lọ. Akọ̀wé alukoro ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ wá kìlọ̀ ní kíkankíkan wípé ìjọba tiwantiwa ní orílẹ̀-èdè yìí wà nínú ewu tí àwọn ẹgbẹ́ tí ó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ sì ń ti gbogbo ènìyàn lọ sí ẹgbẹ́ òṣèlú kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti kéde bíbọ́ọ̀dì rẹ̀ sí ẹgbẹ́ òṣèlú Accord Party, tí ń ṣe ẹgbẹ́ òṣèlú tuntun rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ní ilé ìjọba tí ó wà ní ìlú Òṣogbo, lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí ó ti ń jẹ́ lẹ́nu ibi tí ètò òṣèlú rẹ̀ yóò já sí àti rògbòdìyàn tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ People Democratic Party ṣe ń fi ìgbà gbogbo peléke sí. Gómìnà ṣí aṣọ lójú eégún ẹgbẹ́ òṣèlú tí ó ń lọ àti ìdí tí ó fi bọ́ọ̀dì sínú ẹgbẹ́ òṣèlú náà lórí ẹ̀rọ alátagbà X rẹ̀. Níbẹ̀ ni ó ti ṣàlàyé wípé òun fẹ́ parí iṣẹ́ tí òun ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nípa pípèsè ohun amáyédẹrùn àti mímú ìrọ̀rùn bá àwọn olùgbé àti òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀hún, nítorí pé ìgbé ayé ìrọ̀rùn àwọn òṣìṣẹ́ àti olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ òun lógún, èyí tí òun tún rí i pé èyí ni ìran àfojúsùn àti èròǹgbà ẹgbẹ́ òṣèlú Accord Party. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party láti bí oṣù kan ó lé, ní pàtó láti bí ọjọ́ 6 oṣù kọkànlá November 6 ọdún tí a wà nínú rẹ̀ yìí, kí òun bá lè ṣe sáà kejì nínú ètò ìdìbò ọdún 2026 kí òun sì tún jáwé olúborí nínú ẹgbẹ́ òṣèlú tuntun nínú oṣù kẹjọ August ọdún 2026. Gbogbo ìgbésẹ̀ òun yìí kò ṣẹ̀yìn ìjíròrò àti ọ̀rọ̀ àjọsọ ohun ìpinnu àwọn olórí nínú ẹgbẹ́ òṣèlú méjèèjì. Gbogbo àwọn olùgbé àti olórí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló mọ ìdí àti pàtàkì ìgbésẹ̀ tí òun gbé, tí gbogbo wọn nílé àti lẹ́yìn òde àti ti àwọn olùgbé ilẹ̀ òkèèrè ni wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun láti rí pé òun parí iṣẹ́ tí òun ti bẹ̀rẹ̀ nínú sáà kejì ìṣèjọba òun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Plateau
tí ó fìdí kalẹ̀ sí ìlú Jos ti dájọ́ ikú fún òṣìṣẹ́ ọlọ́pàá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sergeant Ruya Uta lórí ẹ̀sùn pé ó pa akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti UniJos tí orúkọ òun náà ń jẹ́ Rinji Bala. Adájọ́ David Mann ni ó ṣe ìdájọ́ náà ní ọjọ́ Ìṣẹ́gun ní ilé-ẹjọ́ gíga ìkíní. Ilé-ẹjọ́ yìí ló rí pé ọlọ́pàá náà jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, nítorí náà ni ó ṣe dájọ́ ikú fún un nípa yíyẹ igi mọ́ ọ lẹ́sẹ̀. Rinji Bala tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ gíga University of Jos tí ó tún wà ní ìpele ẹ̀kọ́ kẹta 300 level ni wọ́n yìnbọn pa ní ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2020 nígbà àkókò ìṣèdè COVID-19. Ó wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì nítòsí agbègbè Ushe ní ìlú Jos nígbà tí àwọn ọlọ́pàá mú wọn. Wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní ilé-ẹjọ́ wípé àwọn ọlọ́pàá yẹ̀ ẹ́ wò fínífíní tí wọ́n sì rí i dájú pé kò sí ohun tí ó lòdì sófin lọ́wọ́ wọn. Síbẹ̀, wọ́n nà án ní ìnàkunà kí ó tó di pé wọ́n fi wọ́n sílẹ̀, tí wọ́n sì tún kìlọ̀ fún wọn láti fẹsẹ̀fẹ tí àwọn bá ti tú wọn sílẹ̀. Bí Rinji ṣe ń sá lọ lẹ́lẹ́lẹ́ lẹ́yìn tí wọ́n ti fi wọ́n sílẹ̀ gẹ́gẹ́ bí ìkìlọ̀ tí wọ́n fún wọn, ló kàn déédé gbọ́ tí ọlọ́pàá yìnbọn fún látẹ̀yìn tí ó sì kú lójú ẹsẹ̀. Lẹ́yìn ìdájọ́ ni agbẹjọ́rò olùjẹ́jọ́ náà, Dókítà Garba Paul San, ṣàlàyé wípé ọlọ́pàá náà sọ pé àṣìṣe ni ìbọn tí òun yìn jẹ́, ṣùgbọ́n ìwádìí fi hàn pé wọ́n yin Rinji níbọn látẹ̀yìn. Èyí tí ìwádìí jẹ́ kí ó di mímọ̀ wípé kì í ṣe àṣìṣe rárá. Bàbá Rinji tí orúkọ rẹ̀ ń jẹ́ Peter Bala wá sọ pé òfin ti ṣe ìdájọ́ òdodo nítorí pé kò sí ẹnìkan tí yóò máa ṣàjọyọ̀ ikú ẹnìkejì rẹ̀, àti pé èyí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n máa ń lo irinṣẹ́ wọn nílòkulò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ààrẹ fìdíhẹẹ́ àpapọ̀ ẹgbẹ́ Spinal Cord Injury Association ti Nàìjíríà (SCIN) Ọ̀gbẹ́ni Abdulwaheed Matepo ti sọ jáde síta nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun gẹ́gẹ́ bí aṣojú ẹgbẹ́ wọn ti ìlú Abẹ́òkúta wípé kí gómìnà Dàpọ̀ Abíọ́dún jọ̀wọ́ bọ̀wọ̀ àti kí ó sì tún pọ́n ẹ̀tọ́ àwọn lé nínú ìlànà ètò ti ìpínlẹ̀ Ògùn. Matepo tún wá sọ pé ìpínlẹ̀ àwọn yìí tóbi jọjọ tí ó sì tún lajú débi pé ó yẹ kí wọ́n gba ìdá 15 nínú ìdá 100 15% àwọn tó ní ìpèníjà ẹ̀yà ara láti máa gbé nínú ìlú gẹ́gẹ́ bí aláìsí. Ó wá ń bá ìjọba ìpínlẹ̀ sọ̀rọ̀ lórí ìdásílẹ̀ àti ìgbédìde òfin ẹ̀tọ́ àwọn tí ó ní ìpèníjà ẹ̀yà ara, kí wọ́n sì tún rí i pé àwọn yá owó sọ́tọ̀ fún gbígbé ìgbé ayé ìrọ̀rùn àwọn nínú ètò ìṣúná ti ọdún 2026. Nínú àlàyé rẹ̀ ló ti jẹ́ kí ó di mímọ̀ wípé ó jẹ́ ohun tí kò dùn gbọ́ létí wípé ìpínlẹ̀ Ògùn wà lára ìpínlẹ̀ tí kò ní òfin fún àwọn tí ó ní ìjàmbá ẹ̀yà ara. Nítorí ìdí èyí ni àwọn ṣe ń pàrọwà sí ìjọba ìpínlẹ̀ láti fún àwọn ní ẹ̀tọ́ àwọn nípa ṣíṣe ìdájọ́ òdodo àti ìdọ́gba nínú òfin àwọn tí ó ní ìjàmbá ẹ̀yà ara. Ó tún wá pe àkíyèsí àwọn ènìyàn sí ìṣèjọba tí ó kọjá bí wọ́n ṣe buwọ́lu òfin láti fún àwọn ní ẹ̀tọ́ àti ìmọ̀ye, ṣùgbọ́n tí wọn kò ṣe àmúlò rẹ̀ títí wọ́n fi gbé ìjọba kalẹ̀. Lọ́dọọdún ni wọ́n máa ń pàrọwà fún àwọn láti ṣe sùúrù tí ó sì jẹ́ pé ojoojúmọ́ ni àwọn ń kojú ìpèníjà ìyàsọ́tọ̀ láàrin ẹgbẹ́, fífi ojú àbùkù wo àwọn àti àìka àwọn sí láwùjọ. Èyí ló jẹ́ kí àwọn kígbe síta láti jẹ́ kí gbogbo ènìyàn mọ irú ìṣòro tí àwọn ń kojú àti gbogbo ìgbésẹ̀ tí àwọn ń gbé láti borí ìṣòro ohun wàhálà náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí wípé kí n lọ bẹ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dáa.